ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. Ẹ gbọ́, ẹni a wí fún ọba jẹ́ kó gbọ́. Àtijọ́ yìí la ti ń pariwo fún yín wípé àwọn Fúlàní wọn ò ní ìfẹ́ àwa Yorùbá. Eré kí la Jáńbẹ́kùn ṣe? Wọ́n wá sọ gbogbo àwa ọmọ Yorùbá di ẹrú nílẹ̀ Yorùbá. Àwa di ẹni tó jẹ́ pẹ̀lú wa ò ká ọ̀rọ̀ mọ́. A ò wá rí ìkọ̀kọ̀ ṣe sí mọ́. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bọ́ọ̀dà ilẹ̀ Haúsá Gedegbe ló wà. Àtúgbọ́ kí wọ́n ti ṣí bọ́ọ̀dà kan ìgbé tí sáwá ọ̀pọ̀pọ̀ something like that. Ẹ dúró náà, kí ló ń ṣẹlẹ̀ gan-an? Bàbá wa Bọ́lá Ahmed ẹ fi àwọn ọmọ Yorùbá lè jẹ́ ká máa lọ náà. Ìyà yìí ti pọ̀ jù náà. Mo rí ìyá àgbàlagbà kan, mo rí fídíò wọn, mo dẹ̀ ń sunkún. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ kàmpé fún APC tó pariwo bọ̀ tí wọ́n fi ń káńtà àwa Yorùbá nation. Nísìnyí báyìí gbogbo wọn dákẹ́, wọn ò sọ kankan. Gbogbo ẹ̀yin aṣíwájú blogger tí ẹ kàmpé fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu, tẹ kàmpé fún wọn nítorí ìjẹkújẹ tí ẹ fẹ́ jẹ, tí ò ń ṣe nítorí ìfẹ́ tẹ ní sílẹ̀ Yorùbá. Náà ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ báyìí. Ohun tí àwa ti rí tí a ti rí tipẹ́tipẹ́ ká tó lálàá pẹ̀lẹ́ sọ máa ṣẹlẹ̀. Ta sọ fún yín kó máa ṣẹlẹ̀, ṣé kò tí ń ṣẹlẹ̀ báyìí? Mo wá rí àwọn àgbàlagbà wọ́n ń sunkún ebi nílẹ̀ Yorùbá. Eléyìí pọ̀ jù. Eléyìí ó ti pọ̀ jù. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀? Ṣé dandan ni pé a gbọ́dọ̀ kú sóko ẹrú ni? Is it a must? We must die in poverty? Kí ló dé? Ṣèbí gbogbo yín náà lọ káàkiri àgbáláyé tí ẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Western world. Ẹ sọ fún mi, kọ́ńtírì wo ni Ọlọ́run bùkún fún tó sì wà nínú stage tí Nàìjíríà wà yìí? We have crude oil, we have marble, we have a lot of resources. Síbẹ̀síbẹ̀, àwa tún la tún ṣerú ayé. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? A dẹ̀ ń sọ fẹ́yìn bàbá wa, à ń sọ fún yín wípé ẹ jẹ́ kí a gba òmìnira ilẹ̀ Yorùbá. Oníkálùkù máa bá tiẹ̀ lọ. Kàkà kí ẹ so wọ́pọ̀ pẹ̀lú àwọn tá à ń jìdàgbara, ẹ tún gbógun tì wá ni. Ẹ ti gbàgbé pé àṣélẹ̀ làbọ̀ wá bá. Àṣélẹ̀ ó ju oṣólẹ̀ lọ. Kò sí nǹkan tẹ́ lè ṣe láyé yìí. Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé máa jèrè ẹ̀. Tí ọ̀pọ̀lọpọ̀ gbogbo yín tẹ wáyé máyà tẹ ti rò pa ìlú kú mọ́. Ẹ mọ̀ pé Ọlọ́run nìkan lọ́ba tí òun kú. Ọlọ́run nìkan lọ́ba tí ń jẹ́ èmi ni. Tẹ́lẹ̀ sọ gbogbo ẹ̀yà àfẹ́mí tẹ wá gbogbo ẹ̀ máyà. Ẹ tẹ̀lé sùn kọjá nu yàrá kan. Ẹ lè jẹ kọjá nǹkan tí kù yín máa gbà. Ẹ ṣáà mọ̀ọ́mọ̀ ẹ fìyà jẹ àwa ọmọ Yorùbá all in the name of politics. Ṣé bí gbogbo ẹ ṣe wà látayébáyé lélẹ̀? Ẹ wo level tí ilẹ̀ Yorùbá wà lẹ́nìí. Ẹ compare tó bí ilẹ̀ Yorùbá ṣe máa ń wà tẹ́lẹ̀. Ẹ dẹ̀ mú gbogbo ẹ báyé jẹ́ bọ̀mú jẹ́. A dẹ̀ sọ fẹ́yìn bàbá wa, àwọn Fúlàní tẹ̀ ń farawé yìí, àjòjì ni wọ́n ò kì í ṣe ara wa. Ẹyẹ tọ́nà wẹ́bí káàkiri ẹ̀yin bàbá wa, àjòjì làwọn Fúlàní. They are not part of us. Fulanis are strangers. They are not part of kì í ṣe ara wa nílẹ̀ Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Ẹ dẹ̀ kó gbogbo ayé àwa ọmọ Yorùbá, ẹ kó lé àwọn àjòjì lọ́wọ́. Kí la ṣe fún yín tí a tó fi wà láǹtí pé ẹ kó gbogbo láìfù àwa ọmọ Yorùbá, ẹ kó lé àwọn àjòjì lọ́wọ́? Àjòjì wo ló fẹ́ kí ẹ̀ fáwọn tí kò mọ̀ rí? Ẹ mọ̀ pé àjòjì á máa ṣiṣẹ́, gbogbo ṣẹ́jà àjòjì máa ṣe, á máa ṣègbọ́ tó máa pè àwọn èèyàn tiẹ̀ ní. Abẹ́ ti gbàgbé nǹkan tí Buhari ṣe nígbà tí Buhari wà ń bẹ as president. Ẹ mọye Helios, ẹ mọye luxurious expensive cars tó kó ránṣẹ́ lọ sí Niger. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí. Ẹ jẹ́ kí a jí. One Nàìjíríà ìbò pé wa
bàbá wa Chief Sunday Adéníyì Adéyẹ, ìyá mi Esther, mo kí ní ìyá wa ọ́ ti ní káyé dáwọ́ àwọn fáǹsì wa káyé dáwọ́ fún èmi ọmọ, so mo kí ìyá wa Esther lágbára Ọlọ́run kọ́ lọ́wọ́ máa sọ agbára dọ̀tun. Ẹ bá wa pín ètò yìí, ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo àwọn bàbá wa. Bàbá mi Tunes, mo kí yín. Now ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Kò sóúnjẹ, kò sómi, kò síná, kò sépo, kò sí anything ní ilẹ̀ tó ń ṣọ́ọ̀fù wúrà àti fàdákà. Ẹ wá dún nǹkan tọ́lọ́run fi kẹ́ wa nílùú yìí. Ó ṣe wá le fún ẹ̀yin bàbá wa láti jà fún àwa ọmọ yín. Kí ló dé tó le fún yín láti sọ wípé kí wọ́n kó àwọn ọmọ yín kúrò lóko ẹrú? Àbẹ̀wò pé yìí náà kì í ẹrú ní gbogbo wa. We are all their slaves. Ẹrú ní gbogbo wa. In as much tẹ́ bá sì gbé nílùú yẹn tí ẹ sì wà nínú ìlú yìí, ẹ gbàgbé ẹrú jọ ní gbogbo wa. Bàbá mi Fẹ́mi, mo kí yín sà. Ẹrú ní gbogbo wa. Ẹ má jẹ́ kó máa sọ pé ẹ VIP ẹnìkan. Ẹrú ní gbogbo wa pátápátá. Ìyá mi wọn kọ mọ́ wù mí, mo kí yín mà. Ẹ̀yin náà ẹ wò wọ́n ti gbogbo bọ́dà tó ilẹ̀ Yorùbá sí Benin Republic. Wọ́n dẹ̀ ṣí gbogbo bọ́dà tó wà ní gbogbo Haúsá tó wà ní gbogbo ilẹ̀ Haúsá. Wọ́n tún ṣẹ̀ṣẹ̀ fi ṣí bọ́dà bíi lánàá aláàánú yìí bá a ṣe ń gbọ́ Tiwa Saki bọ́dà. Kí lẹ́yìn bàbá wa ń wò torí Ọlọ́run? Ṣé àwọn ìṣọmọ yín ni? Ṣé kìí ṣe bàbá wa ni? Ṣáájú òjìdẹ̀ yìí náà ni? A ti mọ̀ pé Yorùbá pọ́nbélé ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu, but nǹkan tí bàbá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ ká máa rí wọn ní ìpín wọn tiẹ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ Yorùbá. Èmi dẹ̀ mọ̀ pé kò ń ṣe pé bàbá yóò gbìyànjú agbára wọn, ṣùgbọ́n nítorí pé gbogbo ìgbìyànjú tí wọ́n ń ṣe lábẹ́ Nàìjíríà ni ó dẹ̀ ti di èèwọ̀ pé kí Nàìjíríà ṣe rere torí àwọn tí wọ́n jẹ́ international, àwọn tí wọ́n colonize wa, wọn ì tí ì fi wá sílẹ̀. Ẹ má jà tanra wa. Nígbà tí wọ́n rí pójú wa ti fẹ́ láṣòdì, kí ni wọ́n ṣe? Wọ́n lọ kó àwọn àjòjì tó pera wọn ní Fúlàní. Wọ́n hand over ìjọba Nàìjíríà lé wọn lọ́wọ́. Ohun tí àwọn colonial masters wa, ohun tí wọ́n bá fẹ́, òun làwọn Fúlàní máa ṣe. Òun lè ṣe rí wípé the government don't even care about the well-being of the people. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá dúró owó tí wọ́n fi lọ hajj. Ebi ń pa àwọn arúgbó, ebi ń pa àwọn ọmọdé, ebi ń pa everybody kú lójó, káwọn èèyàn kú lójoojúmọ́ nítorí nǹkan tí ò ní ìtumọ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n dé award 90 billion 90 billion pé kọ́ fi subsidize hajj. Kí ni hajj ní ṣe nínú ayé àwọn ọmọ Yorùbá? Kí ni hajj ní ṣe ní gbogbo ayé Nigerians as a whole? What does that have to do with our economy? What does that have to do with our security? What does that have to do with our well-being? Tabada máa wá díẹ̀ lọ wá díẹ̀ bọ̀ náà, gbogbo pé wọ́n subsidize hajj yẹn gan, kọ́ Ọlọ́run nìkan ló mọ bó ṣe jẹ́. Nàìjíríà ni mo ti rí wípé ebi á máa pa àwọn aráàlú báyìí, àwọn olóṣèlú àwọn á dẹ̀ máa kówó fáwọn aráàta. Àwọn Fúlàní wà ń bẹ̀, wọ́n ń fojoojúmọ́ jẹ oko wa, wọ́n ń fojoojúmọ́ pa àwọn bàbá wa, wọ́n ń fojoojúmọ́ pa àwọn ìyá wa, wọ́n ń fojoojúmọ́ ṣe wá lọ́ṣẹ́. Ẹ ò rí nǹkan kan ṣe sí. Saudi lẹni kó máa gbà lọ. Saudi tí wọ́n ti lọ láti jọjọ́ yìí tí a ò rí kókó kankan. Ẹ sọ fún mi, kókó wo la lè náwó sí pé a rí lórí Saudi tí wọ́n ti lọ for years? Ẹ mọyọ ọdún tí wọ́n ti lọ sí Saudi ni. Me condemn religion. That should not be a responsibility of the government. Ebi ń pa àwọn èèyàn, ẹni ń wá àwọn èèyàn lọ sí Mẹ́kà, tó jọra wọn ni. Ẹni tó bá wà láyé kọ́ ló máa lọ Mẹ́kà yìí. Àbí Saudi tí wọ́n lọ yìí, ó díẹ̀ mélòó tí wọ́n subsidize tó kọ́ wá ti tourism Nàìjíríà.
jẹ́ ká rorí wa. Òun lèmi fi ń sọ fún yín wípé ẹ̀sìn táwọn Fúlàní ìgbé wa, ẹ̀sìn táwọn gbé wá yìí kò kí ń ṣe ẹ̀sìn. Islam ti wà nílẹ̀ Yorùbá kí even káwọn Haúsá tó gba ẹ̀sìn. Ṣèbẹ́ pọ́ǹkan tí kọ́ náà àwọn ọ̀dọ́ àwọn Haúsá sọ nílẹ̀ Haúsá. Ó ní Islam tí Usman Dan Fodio tó gbé wá fún bàbá ńlá bàbá àwọn, ó ní wọ́n fi tọ̀ wọ́n jẹ ní. Ó ní wọ́n fi ẹ̀sìn tọ̀ àwọn bàbá wọn ní. Bá wí àókù, bá wí àókù, kábọ̀ sí bọ̀ sí, Ọlọ́run nífẹ̀ẹ́ mi wá lé ẹ̀yìn dẹ́ nífẹ̀ẹ́ kan tá à ń ṣe yìí lọ́wọ́. Torí òtítọ́ làwà wà, òtítọ́ là ń sọ, àdẹ̀ ní kúrò lórí òtítọ́ tá à ń sọ yìí. Ó dijọ́ tí nǹkan tá a fẹ́ bá ṣẹlẹ̀ tá a bá kúrò lóko ẹrú ká tó dákẹ́. Torí pé ó ti wá fojú hàn nísìnyí pé wọ́n mọ̀ máa fìyà jẹ wá ni. Ó ti hàn sí everybody. Kò rújúmọ́ rárá. It is now clear to everybody pé wọ́n purposely máa fìyà jẹ wá ni. Kí la ṣe? Ṣàṣìlúyà ni ààbò lórí la ṣìyàn. Gbogbo nǹkan ìdí ẹ̀ la sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé ẹ má sọ pé ẹ fẹ́ ṣe anything ní Nàìjíríà. Tẹ́ bá fẹ́ jẹ president, ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá. Kẹ́ wá lo ọpọlọ tí Ọlọ́run fún yín. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, èmi ò wá bá yín jà, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín. Ní àsìkò tá a wà yìí, ẹ yọ̀ǹda àwa ọmọ Yorùbá ẹja máa lọ. Because it's becoming too much. Ó ti ń pọ̀ jù. Ó ṣe ń pọmọdé ló ń pàgbà, ló ń pa kíkirú, ló ń pa kúkúrú, ló ń pa gígùn. Kàkà kẹ́yìn bàbá wa fèsì yẹn kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín tún takò wá ní. Ó yá nísìnyí, àwa àforírọ́ ATS fún Tinubu. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n ì tí ìlú ọdún méjì, wọ́n ì tí ìlú ọdún mẹ́ta. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti yọ wọ́n dànù. Torí pé àmúmọ́ra táwa ní àwọn Haúsá ò lè ní fún Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ wo body language àwọn northern part of Nigeria, ẹ máa mọ̀ wípé wọ́n bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Because àwọn northern elders àwọn ló ń pàṣẹ Nàìjíríà. Àdẹ̀ ní kọ́ máa pàṣẹ àwọn ló ní Nàìjíríà lóòótọ́. Ẹ ṣàyọ ilẹ̀ Yorùbá, ẹ yọ wá kúrò nínú ìgbèkùn tá a wà yìí. Ṣèbẹ́ pọ̀nkan tí ẹni tó jẹ́ YouTube àwọn sọ́ọ̀lì Haúsá, ó ní Haúsá ò tí ì rúlu Nàìjíríà rè. Ẹ gbọ́, ó ní Haúsá kò tí ì hold any political offices kankan ní Nàìjíríà. And I believe that. Bóyá gómìnà ni o, sẹ́nétọ̀ ni o, House of Assembly ni o, local government chairman ni o, president ni o, House of Assembly, anything. Wọ́n ní àwọn original Haúsá ò tí ẹ̀dì ẹ̀. Àwọn Fúlàní ni wọ́n kó síbẹ̀. Ṣé nǹkan tí wọ́n ṣe fún wọn nílẹ̀ Haúsá, ẹ tún fẹ́ lajúlẹ̀ wọ́n ṣe fáwa náà? Bàbá Bọ́lá Ahmed Tinubu, ìtàn ò ní gbàgbé yín o. Ọba tó jẹ tìlú da wọn ò ní gbàgbé ẹ̀. Ìtòdẹ̀ tún da ìtú tó tún jẹ tìlú tún bàjẹ́ náà wọn ò ní gbàgbé ẹ̀. Ó máa wá da kẹ́yìn ṣe oore ńlá fún wọn Yorùbá lásìkò tẹ́ jẹ́ pírẹsidẹ́ǹtì. Bẹ́ẹ̀ ṣe jẹ́ pírẹsidẹ́ǹtì náà lẹ́yìn ló pàwọ́ àyẹ̀ tó máa tètè yá. Bàbá mi Olúwarótìmí sọ pé nǹkan ń bẹ. Bẹ́ẹ̀ ni mẹ́wàá ń bẹ. Àwọn Haúsá wọ́n náà wò tí hold any political office. Wọ́n ní wọ́n render àwọn useless. Mo lè play fídíò yẹn fún yín tẹ́ bá fẹ́ rí. Tẹ́ bá fẹ́ rí fídíò yẹn, ẹ kọ play it. Tí bá ti play it mẹ́ta àbí márùn-ún, màá play ẹ̀. Bọ̀bọ́ yẹn ni láti pé gbogbo Haúsá Fúlàní tá à ń gbọ́ yẹn ó ní jìbìtì ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní kò sí kan tó ń jẹ́ Haúsá Fúlàní. Ó ní Haúsá wà lọ́tọ̀, Fúlàní wà lọ́tọ̀. Ó ní kódà ní ilẹ̀ Haúsá, àwọn community Haúsá ó dá wà, community Fúlàní ó dá wà.
ó ní gbogbo nǹkan tá à ń gbọ́ pé wọ́n ń jíyàn gbé nílẹ̀ Haúsá, wọ́n ń pààyàn nílẹ̀ Haúsá, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Obìnrin ni mí o. Ìyá mi Àdùkẹ́ má bínú tó yọ lọ́hùn. Ẹ má bínú ìyá mi Àdùkẹ́. Ọlọ́bìnrin náà. Bẹ́ẹ̀ ni mà, bẹ́ẹ̀ ni wọ́n sọ, wọ́n ní àwọn Haúsá wọn ò ṣe wọn ò do any political post rí. Kódà wọn ò sí ní civil servant. Ẹ gbọ́, wọ́n rẹ́ńdà àwọn Haúsá useless débi pé kọ́ máa rí báárà bí àyànmọ́ tiwọn. Àwọn Haúsá, àwọn Fúlàní tó wá jẹ́ àjòjì nílẹ̀ Haúsá, àwọn ló wá di ọmọ onílẹ̀, àwọn ló ń pàṣẹ, àwọn ló ń jọba, àwọn ló ń jẹ emir, àwọn ló ń jẹ baálẹ̀, àwọn ló ń jẹ gbogbo ẹ̀. Kíní yìí ni wọ́n ń gbé bọ̀ nílẹ̀ Yorùbá. Tá à ń pariwo fún gbogbo ẹ̀yin èèyàn wa àti ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ wà nílọrin. Islam ti wà káwọn Fúlàní tó wọ Nàìjíríà. A ti ń ṣe ẹ̀sìn Islam, ẹ̀sìn Christian, ẹ̀sìn ìṣẹ̀ṣe nínú àlàáfíà káwọn olórí burúkú ìtòde. Wọ́n dé tán, ọ̀rọ̀ ti rí pé àwa Yorùbá, Ìgbò, Haúsá pé abẹ̀rù Ọlọ́run gan, ọwọ́ gbé ẹ̀sìn yẹn síwájú wa. Àwa táwa nílẹ̀ Yorùbá ajára wa àfọ́ọ̀sì trap yẹn. Àwọn Ìgbò wọn ò tiẹ̀ fọ́ọ̀sì rárá. Ṣùgbọ́n àwọn Haúsá ọkọ̀ síbi múgù ni. Now, àwọn Haúsá ti yarí, wọ́n náwọn ò fẹ́ wọn mọ́ nílẹ̀ wọn. Automatically bo ni wọ́n ń bọ̀. Ilẹ̀ Yorùbá ló ń bọ̀. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń bọ̀. Tábà tètè múra, èmi àti yín dẹ̀ jọ mọ̀ wípé wọ́n ti kún igbó wa bámú. Wọ́n ti wà nínú igbó wa. Ẹ má jẹ́ kẹ́nìbọ̀dé parọ́ fún wa. Wọ́n ṣe wọ́n tán ẹni o. Ẹ jẹ́ n play fídíò kan fún yín. Ẹ jẹ́ kí n play fídíò kan fún yín. Yorùbá not ready for liberation, they are fighting for Allah. Tí wọ́n bá ti rẹ́dì, àwa ta rẹ́dì náà la ọ̀pọ̀pọ̀ èèyàn kì í gbàlù, èèyàn péréte ló máa ń gbàlù. Now, ẹ jẹ́ n play fídíò yìí fún yín. Tẹ́ bá wo fídíò yìí, ẹ máa mọ̀ pé nǹkan ń bẹ nínú ayé. Nǹkan ń bẹ. Ohun tó ṣe fún àwọn Haúsá ló fẹ́ ṣe fáwa náà. Wọ́n á dominate wa. Gbogbo ọmọ Yorùbá wọn wá rẹ́ǹdà wọn useless. Gbogbo èèyàn bá tá à ń sọ fún, tá a sì ń ṣe kábíyèsí, tá à ń ṣe baálẹ̀ ọkọ ìlú, tí à ń ṣe kinní kan. Tí wọ́n bá take over tán, gbogbo ẹ̀yin Yorùbá, á wá di pé Haúsá ló máa jẹ Ọ̀ọ̀ni, á di Sẹ́ríkí Ifẹ̀. Kábíyèsí Elédùmarè. Ẹ̀yin bàbá wa ń tà máa ń sọ yóò máa ń ṣeré. Ń tà máa ń sọ ipò máa ń ṣeré. Á wá di pé ipò ayé bàbá wa ọba Ọ̀ọ̀ni Ìrìṣà, ọba Adéyẹyè, ọba Ògúnwùsì, ọba Ẹnìtàn, Ọ̀ọ̀ni Ìrìṣà, àrólé Odùduwà, Ọ̀rìnkílẹ̀ Mìtìtì. Á wá di pé Láwàní ni ọmọ Fúlàní tó bá máa jẹ Ọ̀ọ̀ni màmá dé. Ọba Aláké tó jẹ́ pé adé ni wọ́n ń dé, á di pé Fúlàní la máa jẹ́, wọ́n á sì máa wé Láwàní. Ẹ máa gbọ́, torí à ń sọ fún yín, à ń kọ́ ẹ̀ ń parẹ́, à ń kọ́ ẹ̀ ń parẹ́. Now, ọba Àwùjalẹ̀ tó jẹ́ kan náà ọba pàtàkì nílẹ̀ Yorùbá, á di pé Fúlàní ló máa jẹ́, á máa wé Láwàní. Tàbá gbọ́, ẹ má jẹ́ ká tọra wá pé kó lè ṣẹlẹ̀, ó lè ṣẹlẹ̀ dáadáa. Body language àwọn àgbààgbà wa yìí, ó lè jẹ́ kó ṣẹlẹ̀. Ẹ má jà tọra wá. Á di pé ọba Olúwo ìyẹn ti ń pera ẹ̀ ní emir already. Automatically ọba Àwọ̀ á di emir. Á wá jẹ́ pé àwọn emir ló máa lead gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Haúsá, bọ̀ àwọn Ìgbò fàyè ẹ̀ lẹ̀. Bí wọ́n bí àwọn Fúlàní ṣe ń jí wọn gbé everywhere tó ń pa àwọn èèyàn ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá, wọn ò tó bẹ́ẹ̀ kọ́ dé ilẹ̀ Ìgbò. Ẹ jẹ́ play video ìfún yín, ẹ wò. Assalamu alaikum. I am the obedient from. Kẹjẹ bá wa ṣí ẹ o. Assalamu alaikum. I am the obedient from Sokoto.
I want to give you a history that you all know and the future that is about to happen today. We have this saying that all the North, especially our brothers from the East, they used to call us the Hausas, generally in the North. But we want to tell you something. We, the Hausas, we have differentiated ourselves now from the Fulanis. Yes, this is why I want you to stay. Pause first and share the video to go so that some people should know. The Hausa people now are against the Fulani people squarely. It is nothing you can do about this now. And you know, from the beginning to whatever it is, the Fulani people has been ruling this country, not the Hausa people. The Fulani has emirates everywhere around the north, not we the Hausa people. Now, there is something that happened that I want to tell you that is the future. You know, the Hausas, we the Hausas have given up on the Fulanis. And like it is, we are having some clash. I want to tell you this clash now is the clash of the titans. Because something happened within the Fulanis. We know we in the Sokoto state, we have villages. Some villages belong to the Fulanis and some villages belong to the Hausas. All the attack in Sokoto state, there is no one attack in the villages of the Fulani people. It's all in the Hausas. And now the Hausas have already opened their eyes. They are now aware of what is happening. There is one attack that happened last 2 weeks. I want to tell you that comes about all of these things. It is the attack that happened, the Fulani man and the Hausa. We, the Hausa, we don't rear cow, we don't rear anything that, but rather we farm. We grow crops. Now the Fulani man came and then entered to someone's farm. This is the rainy season time. Entered to somebody's farm, ate the crop, and the man now plant something and now put a poison the cow. The following day, the Fulani kingdoms are waiting for him in his farm. When he came, they killed him at once. That is what triggered this unity now between the Hausa and the Fulani. And when you see us now, we are ready to change everything. In all the political parties in Nigeria, that you see a Hausa man going out around campaign, go and check. It's a Fulani man, not a Hausa man. A Hausa man has not ruled this country. We have been in peace before Usman Dan Fodio come to Nigeria. He has come and then divide us from our brothers, the real Nigerians, the Igbos, the Yoruba, and the Hausas. Now the Fulani has taken over everything from us. They have deceived our great-grandfathers, they deceived our grandfathers, they deceived our fathers, and now it is our time. Thank God for the social media that you can hear this and share. Let it go viral to everywhere so that people will know that there is a division now between the Hausa and the Fulani. And I'm telling you, next segment you see what we want to tell you from this video so that you understand that there is really a division. Like I was saying, we should try and share the video so that it will go viral. As you are listening, you a Hausa man that have listened to this thing, yanzu akwai bambanci da Fulani da Bahaushe. Ni ina tabbatar ma akwai bambancin kuma shine yanzu nan mun gane Fulani suna ta kashe mu a banza. They have been killing us. And we should not take religion something to take it like it is okay. Okay, if it is fighting for religion, why are they killing the Hausas? Why are they killing us, the Hausas? It is not supposed to be so. And that is why I'm telling you now. The Igbo, the Yoruba, the Hausas are the major tribes in Nigeria. We should not be left out. People will be telling you that Fulani Hausa, there's nothing like Fulani Hausa. It is Fulani and there is Hausa. There's nothing. So share this video, let it go to places, let it go to especially the Hausa groups. If you have all these Hausa groups, please share it so that people will see. Even though you want to the market, just share it so that somebody will know that yes, there is something that is going on, a revolution. Thank you. ṣèbẹ́yìn náà ti gbọ́ nǹkan tí bọ̀bọ́ yẹn sọ. That is exactly
what they want to do to us in Yoruba land. Ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn sọ jáde. And stylishly, wọ́n ti ń dọ́gbọ́n sọ àwa náà di àlùmájìrì. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ lọ sílẹ̀ Yorùbá nísìnyí, ẹ lọ gbogbo àwọn from age 15 to 40 something wọn níṣẹ́ ọ̀kan lọ́wọ́. Lọ́pọ̀lọpọ̀ TikTok, lọ́pọ̀lọpọ̀ social media, lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń survive. Ìdí nìyẹn tá a ṣe gbọ́dọ̀ sùn ṣòkòtò wa gírí. Mo fẹ́ play fídíò kan nísìn, bọ̀ kí n tó play fídíò yẹn, kẹ̀yin ènìyàn wa ìjọ nítorí Ọlọ́run ẹ sọ́pọ̀tì iṣẹ́ tó dáa tá à ń ṣe. Ẹ sọ́pọ̀tì bàbá yìí kí wá Yorùbá wa kí la ẹ̀kọ́ tẹ̀lé-kan. Mrs. Àdùkẹ́ ìkọ́tẹ́kọ̀ yóò pín ìríkà ó ti dà báyìí kí la wa Yorùbá wá wọ̀ báyìí òkè kí la Yorùbá wà báyìí lọ́fẹ̀ẹ́ bọ̀ ọ̀kọ́ dáadáa. Ẹ̀yin ènìyàn wa ẹ sọ́pọ̀tì Masbi TV. Mo fẹ́ play fídíò kan fún yín nísìn lára àwọn fídíò tí mo wò tó tọ́ọ̀ṣì mi. Nígbà tí mo wo fídíò yẹn tán, mo wá sọ̀rọ̀ kọ́ mi pé kí ló ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá. Ẹ má gbàgbé láti support mi financially. Ẹ share fídíò yẹn like ẹ̀kẹ́ pọ̀ mo sì máa play fídíò méjì fún mi. Now ẹ support mi kẹ́ lè fún wa super sticker, kẹ́ lè fún wa ní super tag, kẹ́ lè fún wa ní super sticker, super shirt àti kò sí ọ̀tẹ́ lè fún wa gbogbo ẹ̀ là ń gbà. Ẹ̀yin tó lọ bá dẹ̀ bùkún fún tẹ́lẹ̀ support wa financially kí iṣẹ́ tá à ń ṣe kó má bàa dúró. Tẹ́bà ẹ̀yin tó lẹ́nu mẹ́ta ìgbà mi wà máa ṣe ẹyọ kan, ìgbà mi máa ṣe méjì kò lè rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa ń jáde lẹ́ẹ̀ máa rún ẹ̀mẹ́fà ẹ̀mẹ́rin bí bá ṣe gbọ́ ní test information báyìí máa sáré jáde. But ìsinyìí kọ́lọ̀ ń ṣàánú bẹ́ẹ̀ kọ́lọ̀ ń ṣàánú. Ntọ́lọ́ bá fẹ́ wọ́n gbogbo wa ẹ̀ ká support channel wa so that a máa lè ra àwọn gadget kọ̀ọ̀kan wà tó yẹ kí n ní bíi professional mic, bíi laptop, bíi standard laptop, bíi mixer kọ̀ọ̀kan. Gbogbo àwọn kan yẹn ló yẹ kí èmi náà ní but nǹkan rí bákan torí pé àwọn ò gbowó lọ́wọ́ anybody. Nǹkan táwa ń ṣe fún wọn Yorùbá, à ń ṣe nítorí ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá, láti ẹ̀ ṣe nítorí ọjọ́ iwájú ti àwa náà àtàwọn ọmọ táyì tí. So tẹ́yìn náà tẹ́ bá wá ràn wá lọ́wọ́ financially òbí tí kò kó pọ̀ jù torí gbogbo àwọn ọ̀pọ̀ tá à ń gbé jáde tàbí wọ̀n yìí Nàìjíríà television station kọ̀ọ̀kan ò lè kò sí Nàìjíríà television station kọ̀ọ̀kan tó bí da kí ó try irú ẹ̀. Ẹ jẹ́ kọ́kọ́ play fídíò ìyá yìí fún yín tẹ́lẹ̀ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ lè lò tó mẹ́wàá ṣẹlẹ̀. Mọ́mì ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò pàtẹ́wọ́ fún Tinubu kò ní dáa fún. Mọ́mì ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò pàtẹ́wọ́ fún Tinubu kò ní dáa fún Tinubu tó ló fìyà jẹ wá. Ẹ pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò kò sí ìṣẹ́ mi máa pa. A rí ọyàn tí wọn ò rí rí jọ ti bí wọn wá rí. Èmi ò pàtẹ́wọ́ fún wọn kò tiẹ̀ mi tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ wọn sétí. Mọ́mì gbogbo ẹ máa dá a mà ẹ má. Mọ́mì ẹ káàárọ̀ mà. Àrẹ ẹ káàárọ̀. Ẹ jọ kí ló kàn yín mà. Orúkọ mi ni Àṣàbí. Mọ́mì ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò pàtẹ́wọ́ fún Tinubu kò ní dáa fún Tinubu tó ló fìyà jẹ wá. Ẹ pàtẹ́wọ́ fún Tinubu. Èmi ò kò sí ìṣẹ́ mi máa pàtẹ́wọ́ fún àfi tó bá sọ̀lù dẹ̀rọ̀. Ọmọ wo jẹun Kánú. Mọ́mì ṣé ìlú Ilé ni. Ìlú Ilé o. ìlú òle ṣé dáwọn mọ́tò lè yí wọn sí. Ìlú Òle o ike wa ti di 2000. Pàtẹ́wọ́ fún o n ò pàtẹ́ fún Tinubu mi ò pàtẹ́ fún Tinubu o rárá mi ò pàtẹ́wọ́ fún àfi kí wọ́n bá sọ̀lú ìdẹ̀rọ̀ ara nàràlù ọlọ́mọ méjì bọ́ọ̀tì kò sọ́kọ kò sálè wọn ò ṣàánú wa wà dẹ̀ dìde àdìbò fún wọn àdìbò tán wọ́n wá ń ṣe ẹlẹ́yà gbogbo eléyìí ráìsì ó di 3000 ike wa 2000 ike gàrí 15 èlùbọ̀ 15 èmi ò látẹ̀wọ́ pẹ̀ máa pa fún Tinubu ọmọ 9 àná ni wọ́n tún káwọn kan wá bá mi ṣé mo kó gbogbo wọn wá sí tò èmi ò pàtẹ́wọ́ fún Tinubu ẹ wò ẹ má tẹ̀ sọ̀rọ̀ Tinubu létí tèmi. Mọ́mì nínú báàgì gẹ̀ẹ́sì kan àti Tinubu ta lè máa mú mà. èmi kẹ̀ ráìsì bẹ́ẹ̀ ni wọ́n bá gbé ráìsì wá
láìsí máa mú kò mú Tinubu sẹ́ẹ̀ mi mú Tinubu mi ò mú Tinubu gbogbo ìlú ẹ̀ gan wọ́n fi ń ṣépè Iragbiji tí Tinubu ti wá tó jọmọ Iragbiji inú wọn ò dùn sí nílùú ẹ̀ èmi ò ìhòhò gbogbo ọdún òrìṣà ló wà ń ta ìwọ̀n pa owó máa gbàlejò Tinubu máa gbàlejò Dàpọ̀ máa gbàlejò Tinubu ní Dàpọ̀ ní ká máa pè nígbà bá ń fa àwọn méjèèjì tá ń fa àwọn lọ́nà lọ́wọ́ àwẹ̀ ló ń bọ̀ yìí gbogbo tó fẹ́ gbàwẹ̀ á fún àwọn lẹ́gbàrún malẹ̀ lọ́wọ́ òdi aṣọ la máa wọ̀ wá pẹ̀lú níkà wọ́n á rí ọyàn tí wọn ò rí níjọ́ ti bí wọn wá rí èmi ò pàtẹ́wọ́ fún wọn kò tiẹ̀ mi ti ẹ fẹ́ gbọ́rọ̀ wọn sétí. mọ́mí ẹ gbogbo ẹ máa dá a mà ẹ má jí lọ o ó tún sì fún méjì. ó ẹ káàárọ̀. ẹ yẹ kí ló kọ yín mà. orúkọ mi Fúnláyọ̀. ẹ jọ jẹ́ abúlé wa yìí. Ìtòkù náà ni. Ìtòkù ẹ ló bá mi pàtẹ́wọ́ mẹ́ta fún Tinubu. Ọlọ́run ò ní jẹ́ ká ní kó pàtẹ́wọ́ fún Tinubu Ọlọ́run má jẹ́ ń rí láyé mi Ọlọ́run má jẹ́ ń rí mi ò jẹun àárọ̀ fi pàtẹ́wọ́ Tinubu kọ́ tinú odò ni yóò pàtẹ́wọ́ fún Tinubu Ọlọ́run má jẹ́ ń rí láyé mi Ọlọ́run má jẹ́ pàdé àgbà kò mí ní rírú ẹ̀ láyé mi. mọ́mí kí ló tẹ̀ lè pàtẹ́wọ́. mi ò lè pàtẹ́wọ́ fún Tinubu o ọmọ 4 mo bí ráìsì 2.5 ike kan òyò wa àti bàbá àti ìyá wa ike kan òyò wa dẹ̀rán 3,000 naira gàrí kóńgò kan òyò wa 1,000 naira ṣé Tinubu ra rú ẹ̀ láyé ẹ já bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ò ní jẹ́ kí mi pàtẹ́wọ́ fún Tinubu o. mọ́mí nínú ráìsì kan báàgì ráìsì kan àti Tinubu tàbí máa mú. máa mú báàgì ráìsì kan máa fi Tinubu lẹ̀ èmi ò bínú sí Tinubu mi ní tó ṣe ò dáa o ó kù ó kọ lọ́hùn kí n tèmi láti mú Tinubu ṣóore ló ṣe mí ni òṣìṣẹ́ dàbí ọ̀lẹ ṣóore ló ṣe mí àpò tùràrí tí mò ń ta yìí mo ra 10,000 tẹ́lẹ̀ lásìkò Tinubu ó dé 100,000 150,000 mi lè pàtẹ́wọ́ fún Tinubu o à ń jẹun alẹ́ mọ́ tá a bá ti jẹ tààrọ̀ ó dẹ̀ dijọ́ kejì a kì í jẹun alẹ́ mọ́ kò sóúnjẹ alẹ́ mọ́ gbogbo ọmọ ti rù èmi ò lè pàtẹ́wọ́ fún Tinubu o. ẹ ṣe wà thank you. ṣé ẹ̀yin náà ti gbọ́kọ̀ tí àwọn ìyá yẹn sọ kẹjẹ wá pè lè fún yín eléyìí tí ẹ ló ṣókì mi Yorùbá àwa Yorùbá àti finá sórí òyìnbó sùn mo fẹ́ pè é tọ́bi ìlú fún wa ní mo ti rí báyìí pé ẹ jẹ́ ń pè é fún yín. Ẹ má gbàgbé àti support wa financially account number mi ni mo pín nìyí ẹ support Masbi TV ẹ support wa ká fẹ́ ra drone ká fẹ́ ra mixer ká fẹ́ ra standard laptop fóònù ni mò ń lò báyìí fóònù ni mò ń lò if reflect ẹ̀wọ̀n ṣe rí pé fóònù ni mò ń lò so now mo fẹ́ play video yẹn fún yín ní àtòrí fóònù ká ní pé laptop tó wà òkè wà ìkórí laptop yẹ kí project ẹ̀ fún yín ni pípé ẹja máa gbọ́ báyìí ìyá arúgbó. Nígbà rí ti ẹ̀sán díẹ̀ o, Tinubu ìga o. Nígbà rí ti ẹ̀sán díẹ̀ o, Tinubu ìga o. Báwo ni ọjà lábẹ́ kalẹ̀ látàárọ̀ ya ìpàsílẹ̀ kan o. Ọjà tó wọ́n dójúmọ́ ọjọ́ ayé lọ́jà fi wọ́n. Dójúmọ́ bá fẹ́ kámẹ́rà lóde kan náírà lọ́dà. Ní òun mo ti jẹ ráìsì kan yìí. Ó ti dé lóṣù márùn-ún tí mo ti jẹ ráìsì. Ní ìké èèyàn tó báyìí tí mo ti jẹ ráìsì. Sọ́yẹ kágbàlagbà ọmọ jẹun tó hù. Nta ríra ń jẹ o kọ́lọ̀ mi bá ní ìjẹ̀lú yìí o. Ìyá yẹn ní nígbà rí jẹ tán. oṣù márùn-ún more than 5 months táwọn fẹnu kan ráìsì nígbà táwọn lè àfọ̀dù ẹ̀. Kọ̀rọ̀ pọ̀ ló fídíò ìdòwò tí bá ní kí n tẹnu bọ̀ fídíò ìmàgùn and all the things fún mi sáì pé dátà mi ti rí mẹ́sìlì MTN ti wọlé lẹ́nu. Mo rẹ̀ mọ̀ pé kò tó ń sọ ní pé wọ́n sọ fún pé mo ti gbé bí abi 75% fún ètò kẹ́ẹ̀kì pọ̀ tiẹ̀ báyìí á tún máa padà wá níjọ́ míì kó lè jẹ́ ọ̀rọ̀ lẹ́rẹ̀ kó pé ìjọsìn kó lè lè dọ́là
torí gbogbo làwọn fi ń ṣíbẹ̀ láti jáde ìfẹ́ support wa financially. Owó tá à ń lọ tàbí ṣe program yìí náà it's more than 1.5 tí n bá gbórúkọ. So it's not on daily basis or monthly basis. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti wọ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi rírò ẹ̀ rí. níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ ní sẹ́ẹ̀ ọ lò sí ọmú.